Assalamu alaikum warahmatullahi wabarakatuh fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ní wàhálà lórí liver wọn. Ó ní liver cirrhosis, wọ́n ti diagnose pé o ti ní hepatitis, o ní cancer, any part nínú ara tí o bá ti ní cancer, àbó o ní kidney problem. Ìwọ obìnrin tí o fẹ́ finú ṣoyún tó ń retí Ọlọ́run ìlékiọlá fún ọmọ, ẹ pè Sheikh Alfa Agba International Limited lénìí, àti fún gbogbo àwọn ọkùnrin tí wọ́n ní ìpèníjà tí wọ́n lè ṣe dáadáa, àti fún gbogbo àwọn àgbàlagbà tí arthritis tí wọ́n ti ní inflammation tó ń dà wọ́n láàmú, ẹ pè Sheikh Alfa Agba International Limited fún ìlera yín. Sheikh Alfa Agba, ìwòsàn ti dé bí Bismillahi ta'ala. Bismillah, Prof. Pẹ̀lú àwọn egbòogi tó lálàáfíà tó ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání, egbòogi láti India, ní China, ní Arab country, ní Japan, ní Asia continent, àti láfíríkà wa, àti nílẹ̀ Yorùbá wa, àti ní Nàìjíríà wa la wá ń papọ̀ tó dẹ̀ jẹ́ nǹkan àlàálì ta fi ń ṣe ọmọ ádámọ̀ láàánú fún ìwòsàn ara bí Bismillahi ta'ala, right way lẹ́wà láì sí ìrújú ń bẹ̀. Àwa ò sọ̀rọ̀ nípa ìwé o, àmọ́ lójú ọ̀nà egbòogi wa ma utitu minal ilmi illa qalilan la tuzaku anfusakum. Huwa a'lamu biman ittaqa. Lójú ọ̀nà egbòogi yìí o, wọ́n bí wa sínú ẹ̀ ni àfòsí ọmọ Ìlọrin ni wá, nǹkan táwa ń ṣe nídìílé wa títí wá ní ká wo àwọn èèyàn sàn. Àwọn akẹ́kọ̀ọ́ ìyàkọ̀ ní India, akọ́ ní China, akọ́ ní some part in Arab country, Bismillahi ta'ala, agba doctor ń bẹ̀, agba professor ń bẹ̀, tí ò sí ìrújú. Àwọn egbòogi import àwọn egbòogi wa ni a dẹ̀ ń lo tàwọn tilẹ̀ Yorùbá à ń combine gbogbo ẹ̀ pọ̀. So náírà òde akọ́nà bá wa tún Nàìjíríà ṣe lára fi ń pọ̀lù fáwọn kankan. Má wò pé ọjà wa ó wà very expensive. No, má wò bẹ́ẹ̀. Àlàáfíà lògùn ọrọ̀. Bismillahi ta'ala, more than 20 years làwọn èèyàn ti ń lo ẹ̀wọ̀n egbòogi wa káàkiri. Wọ́n dẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run ọba. Lóòótọ́ lillahil kamal, out of 100% tí wọ́n ń lo egbòogi wa, 90% wọ́n yan Ọlọ́run ọba lógo torí pé kí ni wọ́n mọ̀ yudabbiru al-amra fasayaquluna Allah. Ọlọ́run ọba ló ń pọ̀ntú ayé. Ẹni tó ń jẹun lójú oorun, tó ní ìbálòpọ̀ ojú oorun. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní kàn ṣe fún ọmọ ádámọ̀ tó gbára lọ́lọ́run. Ṣùgbọ́n ìgbà míì àwọn nǹkan wọ̀nyí náà ó máa ń lọ́wọ́ ẹ̀mí òkùnkùn nínú. Ẹlòmíì sí ọ̀fà ni. Gbogbo àwọn nǹkan wọ̀nyí dẹ̀ ní ó máa padà lọ́wọ́ rìsọ́ọ̀tì, kì í ṣe pé fàṣẹ́yìn nìkan ni wọ́n ló máa ń fà. Ó ń rìsọ́ọ̀tì sí pé kí ni o, ìmí ń di kídìnì mú, ìmí ń di liver mú, ìmí ń di lungs mú, ìmí ń di heart mú, ìmí ń bá ẹ̀jẹ̀ fà, ó ń bó mi fà, ó ń bẹ gungun fà. Wá wá lóògùn ẹ̀ sí, wọ́n wá ní pé ò ní ríṣẹ́ òògùn tó lò. O ti mọ̀ pé ẹ kó fọwọ́ spiritual tọ́. Gbogbo àìsàn tọ́lọ́run jẹ́ pátápátá kú lè dá ilẹ̀ ọdẹ wáhù fẹ́lẹ́tẹ́tìlì bó jẹ́ wáhù ní ìdáyé kó ń fẹ́lá tẹ́tìlì bú bí ara. Ọlọ́run ní dá àìsàn kan kó má fi ìwòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́. Kò dẹ̀ sáìsàn tó wà láyé tí ò sóògùn fún. Ogbó àti ikú nìkan ni kò lóògùn. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ọmọ kíní kan pé gbogbo egbògi wa, they are working for both natural and spiritual bí Bismillahi ta'ala, torí pé nígbà míì àwọn kan wọ̀nyẹn máa ń sábà lọ́wọ́ ẹ̀mí òkùnkùn nínú. Ọfà tí wọ́n tọ mádámọ̀ tó jọ fa ayé tí ò róògùn ẹ̀ tí wọ́n rí patán yóò di liver mú, yóò di kidney mú. Wọ́n máa róríṣiríṣi nǹkan kan nínú sísítẹ̀mù èèyàn. Ọkùnrin tí ò lè ṣe déédéé, wọ́n mú nǹkan ọmọkùnrin wọ́n lò ní evil word. Obìnrin tí wọ́n jókòó sínú wúńbù ẹ̀ tí wọ́n fi fibroid ń dà láàmú, tí wọ́n fi miscarriage ń dà láàmú, tí nǹkan funfun jáde lójú ara ẹ̀, oríṣiríṣi PCOS, pelvic inflammatory disease, gbogbo àwọn àìsàn ńlá lábẹ́ yẹn tó ń da obìnrin láàmú. Tó bá dẹ̀ lọ sí hospital náà, wọ́n á tún sọ fún ẹ pé kí ni o, unknown is an unknown ni, pé kò jẹ́ kó o bímọ. Wáì tó ṣe jẹ́ bẹ́ẹ̀, ẹ jẹ́ ká mójútó àlàáfíà ara wa. Ayé yìí pín sí méjì, ó pín sí gba. Lòògùn wa fi ń ṣiṣẹ́ fún both natural and spiritual. Tó bá jẹ́ natural ni a ṣiṣẹ́. Egbògi ti wá kọjá pé mo lò lọ́sẹ̀ kan mo dúró. Nǹkan tó ń jẹ́ gbòógì, nǹkan tó jẹ́ natural ni, tó jẹ́ pé Ọlọ́run ọba ló mú àwọn irúgbìn, àwọn ewé yẹn ló fi ṣàǹfààní fún wa. So tó bá fẹ́ lo egbògi láti fi tírìtì ìdájúkọ tó bá òkú dojúkọ ẹ lórí disease ni, lórí infection ni, lórí sickness ni, at least 1 month, 2 months, 3 months, 6 months. Bí ọ̀ṣẹ́ máa ń lo egbògi nìyẹn, kì í ṣe pé wàá lò ṣúkẹ́ṣúkẹ́. Ẹ wọ́n sọ pa lórí +2 3 4 8 10 9 13 14 25. Lórí ike àìsàn tó bá òkú dojúkọ ẹ̀dá Bismillahi ta'ala, kidney problem, liver problem, lungs problem, cancer, stroke, diabetes, asthma, gbogbo àwọn àìsàn ńláńlá bẹ̀ yẹn ẹ kọ́ńtà tí wà Bismillahi ta'ala, arthritis, rheumatism, gbogbo àwọn àìsàn lágúnlágún tó ń da àwọn èèyàn láàmú, àbáwọn àgbàlagbà tó ní the general human well-being láwọn egbòogi gidi tó máa lò. Bismillahi ta'ala, a wà ní airport road Ìlọrin, Kwara State. Ẹ wọ́sọ̀ fún Nàìjíríà, ẹ wọ́sọ̀ fún lórí +2 3 4 8 10 9 13 14 25. Gbogbo àwọn customers wa, gbogbo ẹ̀yin fans wa, ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbégbà. Ogun tó bá ti ṣẹ́nu gbèsè ayé yìí kò ní gbérí mọ́ Bismillahi ta'ala. Ọjà arẹlẹ fẹ́rà kò sí ìrújú bẹ́ẹ̀ o. Ẹni tó bá tọ́jà erùpẹ̀ yóò gbowó òkúta. Ó wá
síbi tẹ́wọ́ wà tá àti lè deliver fún yín customer ló máa sanwó delivery à ń lo GIG logistics a dẹ̀ ń lo DHL business láì tààlà ìnáli ìzátàlì láì jẹ́míà gbogbo agbára Ọlọ́run bá yẹ. wọ́n sọ pé lórí +234 810 913 1425 Ọlọ́run àgbàdo ẹnì kọ̀ọ̀kan. Allahumma àmín. wọ́n fẹ́ kéde ìpèníjà tó bá òkòdó dúkẹ̀dá má sọlẹ̀ àmúwá ilẹ̀ lè kọ́ ẹ̀.